Mo kí gbogbo wa pátá porogodo. Ìkànnì Jùgbà Master Channels náà la wà lásìkò yìí. Ẹ kú ilé, ẹ kú àsìkò tá a wà yìí, ọdẹ ọdún bí. Lórí mi ò mọ ìdí tí àwa ènìyàn ṣe rí báyìí. Kì í ṣe ẹ̀yà kan ló wà o, nínú gbogbo ẹ̀yà ni. Lórí ọ̀rọ̀ Namdi Kanu, ó kàn jẹ́ pé ọ̀rọ̀ tí mo fẹ́ discuss yìí ó wọnú ara wọn ni, ó pọ̀ ju ra wọn lọ láwọn ibì kan. Ọ̀rọ̀ ẹ̀yà Ìgbò ni. Ọ̀rọ̀ yìí kì í ṣe fún ẹlẹ́yàmẹ̀yà, torí bírú wọn ṣe wà nínú ẹ̀yà Ìgbò ló wà nínú ẹ̀yà Yorùbá, ló wà nínú ẹ̀yà Haúsá àti Fúlàní. Ìta ń pè sentiment, ká ròdodo ọ̀rọ̀ ká má sọ, ká máa fò lórí àwọn ọ̀rọ̀ kan sí àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀, ó pọ̀ ó jura wọn lọ. Mo wà lórí social media kan lórí ọ̀rọ̀ Namdi Kanu tí wọ́n jù sí tí wọ́n sentence, tí wọ́n jù sátìmọ́lé tó lọ sí ọgbà àtúnṣe. Wọ́n ní gbére ni, ibẹ̀ ni ó ti lò gbèsè ayé ẹ̀. Kinní kan tí arákùnrin kan tó wá jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò tó kọ sórí ìkànnì yẹn, ó fẹ́ dá wuyewuye lẹ̀ ń bẹ̀ pé nǹkan tí ìran Yorùbá ti ṣe tí wọ́n ń pè ní damages, ó sọ pé Yorùbá have caused many damages to Igbo. A rí lára àwọn ẹ̀yà Ìgbò náà tán dá lóhùn, a dẹ̀ rí lára àwọn tí ẹ̀yà míì tán dá lóhùn, pàápàá jùlọ Yorùbá, pé irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu yẹn. Òótọ́ ni, tó bá jẹ́ pé Ìgbò ládájọ́ tó bá rán Yorùbá lẹ́wọ̀n, Yorùbá tó bá sọ wípé Ìgbò ti ṣe damages tí ò rántí pé iṣẹ́ ọba ló ń jẹ́, irú Yorùbá bẹ́ẹ̀ náà tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀, adárúgúdù àti wàhálà sílẹ̀ ni. Mo jọ́ ti àwọn nǹkan kan ṣẹ́rí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ẹ má jẹ́ ká máa fi sentiment àbárò ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tàbí ọ̀rọ̀ ẹ̀sìn lápá abì kan, ẹ má jẹ́ ká máa fi sí. Lápá abòmíì a máa fi sí o. Lápá abi tá a ti lè fi sí ni pé tọ́rọ̀ bá ti mú ọ̀rọ̀ ìjọba dání, amúnimóògùn, ìwọ tó o bá bá wọn jẹ tẹ́lẹ̀, tó o bá bá wọn mu, bí awo ni, tó o bá dalẹ̀ tàbí tó o bá wọn jẹ, tó o bá wọn mu, ṣùgbọ́n tó o fẹ́ kí wọ́n ó ṣe tiwọn, wọ́n ràn lọ bí tó o fẹ́. Ibi táwa àgbà fi sí rèé. Irú àwọn apanipààyàn, báńdíìtì tí wọ́n ń yìnbọn pààyàn, tí wọ́n ń sọ wípé Allah Akbar àbí kí ni ń wí, ọ̀rọ̀ ẹ̀sìn ni. Bí àwọn mùsùlùmí kan bá sọ ní ìsìn wípé kì í sọ̀rọ̀ ẹ̀sìn, òótọ́ ni, òótọ́ sì kọ́. Kí ló dé táwọn tó ń pààyàn máa dárúkọ olórí ẹ̀sìn míì? A jẹ́ pé wọ́n sásá bẹ́ ẹ̀sìn yẹn láti fi dá wàhálà lẹ̀. Mo ń bọ̀, mi kàn bí fóònù yẹn ríngì, ẹ má bínú. Mo fẹ́ ká gbádùn ara wa dáadáa. Bẹ́ẹ̀ bá wa sá sí abẹ́ ẹ̀sìn yẹn, ṣe bí n tá à ń gbọ́ lẹ́nu wọn la máa sọ nípa ẹ̀ pé ìtẹ́ ń sọ rèé tí wọ́n bá fẹ́ pààyàn. Ẹ mọ̀ fọ́ pọ́npọ́ mọ́yàn lórí, ẹ mọ̀ porúkọ ẹni tẹ́ ẹ gbàgbọ́ pé Ọlọ́run yín ni. Ẹ̀sìn wo ni wọ́n ń sìn? Bẹ́ẹ̀ bá wa sọ fún wa ń sìn pé wọn ò pa ìgbà, wọn ò pa o. Anyway, a máa fi sí ń bẹ̀ yẹn o. Níbi tí ẹ̀yà míì bá ti ń pa ẹ̀yà míì tí ò sì parán tiẹ̀, a tún máa fi ti ẹlẹ́yàmẹ̀yà sí o. Ṣùgbọ́n tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀tọ̀ ni. Níbi ká má fi sí ọ̀rọ̀ Namdi Kanu lè tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ gbọ́nú àwọn nǹkan tí mo jot lórí ọ̀rọ̀ social media, wọ́n ti ń attack ara wọn lórí ọ̀rọ̀ ọkùnrin yẹn. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin tó sọ̀rọ̀ yẹn fẹ́ dá wàhálà lẹ̀ ni? Pé Yorùbá ti ṣe damages fún ìran Ìgbò tó pọ̀ gan. Ṣé ká sọ pé kò kàwé? Ṣé ká sọ pé kò mọ tó ń pè ní ìjọba? Ṣé ká sọ wípé kò gbọ́n? Ṣé ká sọ pé wọ́n ràn ni? Kí ló dé bí nǹkan kékeré bá ṣẹlẹ̀ tó bá ti fẹ́ mú ọ̀rọ̀
ìran Lágbájá àti ìran Tẹ̀mẹ̀dù dání, ọ̀pọ̀ nínú ẹ̀yà Ìgbò wọn ó sì gbà ní àgbàsódì. Ẹ sì gbàgbé pààrin ara wa la wà, àjọ ń jẹ àjọ mu. Why? Igbo people, make una lis ten. Some of una, they no get this country. They don't know wetin dey happen for this country. They just open mouth and talk. And if they want to talk, they will not face the people wey they supposed to face. Dem go carry everybody together. Say na Yoruba, na Yoruba. Is it only Yoruba dey government? Una people no dey government? Then they there now. Why they no talk? Say they sentence Namdi Kanu.